kù dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí á gbàdúrà. Ọlọ́run ayérayé, aṣẹ́yìn lọ́ba fún àánú àtọ́jú rere ńlá ńlá tí a rí gbà láti tún rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù kẹsàn-án. Agbẹ́yìnga Ọlọ́run aláàbò olùpamọ́ wa, ọba ìkó àìsá ìdíbàjẹ́, ògo ni fún orúkọ mímọ́ yín. Rọ́nà tí ògbéyàwó lẹ́ni kó tó ayé, ilé, ẹbí, ìgbéyàwó wa kí ó tún ṣe ní orúkọ Jésù, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ ní títí àgbàdo lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ, ìní ọjọ́ àìkú ọjọ́ 22 oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbéyàwó sọ pé ìfẹ́ òtítọ́, ìfẹ́ òtítọ́. A mú àkọsórí wa nínú ìwé Pétérù kínní orí 1 ẹsẹ̀ 7, Pétérù kínní orí 1 ẹsẹ̀ 7. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin ọkọ, ẹ máa fi òye bá àwọn aya yín gbé o, ẹ máa fi ọlá fún aya yín o, bí ohun èlò tí kò lágbára àti pẹ̀lú bí àjùmọ̀jogún oore ọ̀fẹ́ ìyè, kí àdúrà yín kí ó má bàa ní ìdènà. Nígbà tí a ó mú bíbélì kíkà wa nínú ìwé Kọ́ríńtì kínní orí 13 ẹsẹ̀ 4 dé 8, Kọ́ríńtì kínní orí 13 ẹsẹ̀ 4 dé 8. Ìfẹ́ a máa mú sùúrù, a máa ṣeun, ìfẹ́ kìí ṣe ìlara, ìfẹ́ kìí sọ̀rọ̀ ìgbéraga, ìfẹ́ kìí fẹ́ ọ, kìí hùwà àìtọ́, kìí wu ìwà ohun ti ara rẹ̀, kìí sì wá ohun ti ara rẹ̀, a kìí mú un bínú o, bẹ́ẹ̀ ni kìí gbèrò ohun búburú, kìí yọ̀ sí àìṣòdodo, ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́, a máa farada ohun gbogbo, a máa gba ohun gbogbo gbọ́, a máa retí ohun gbogbo, a máa fàyàrán ohun gbogbo. Ìfẹ́ kìí yẹ̀ láéláé, ṣùgbọ́n bí ó ṣe ti ìsọtẹ́lẹ̀ ni, wọn ò dópin o, bí ó ṣe ẹ̀bùn ahọ́n ni o, wọn ò dákẹ́ o, bí ó ṣe ìmọ̀ ni o, yóò di asán. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Bíbélì wípé kí àwọn ọkọ kó fẹ́ràn àwọn aya wọn gẹ́gẹ́ bí Kristi ṣe fẹ́ràn ìjọ nínú ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 15. Àkàwé yìí nìkan ó ti tó láti sọ fún wa gedegbe wípé ìfẹ́ kìí ṣe ohun ìmọ̀lára, ṣùgbọ́n ìpinnu láti máa ṣe ohun tí ó wu ọkọ tàbí aya. Ní ọ̀nà mìíràn, ohun tí ó wu ọkọ rẹ gbọ́dọ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì sí ọ. Nínú ìwé Lúùkù orí 22 ẹsẹ̀ 42, kò wu Jésù kí ó kú fún ìjọ, ṣùgbọ́n ó gbìyànjú láti sọ fún Ọlọ́run kí ó jẹ́ kí ìyà àti ikú tí ó ń bọ̀ yìí kó ré kọjá òun. Ó gbàdúrà kíkankíkan tí òógùn rẹ̀ fi dàbí ìró ẹ̀jẹ̀, ṣùgbọ́n ohun tí ó yẹ kí ó di ṣíṣe ó gbọ́dọ̀ di ṣíṣe. Ó lọ sí orí àgbélébùú o, ó kojú ìtìjú, ìrora àti ikú fún àwọn tí ó fẹ́ràn. Ohun tí ó yẹ kí àwọn ọkọ ṣe fún àwọn aya wọn nìyẹn o. Ẹ fẹ́ràn wọn gẹ́gẹ́ bí Kristi ṣe fẹ́ràn ìjọ, kí ẹ sì fi ara yín fún wọn. Ọkọ, ǹjẹ́ o lè ṣe èyí fún ìyàwó rẹ bí? Nígbà tí mo bá rí àwọn ọkọ Kìrìsìtẹ́nì tí wọ́n ra aṣọ àti bàtà tuntun fún ara wọn, tí àwọn ìyàwó wọn sì ń wọ èyí tí ó ti ya, tó ti gbó, mo máa ń wòye bí wọ́n tilẹ̀ máa ń ka Bíbélì, bóyá wọ́n tilẹ̀ ń ka Bíbélì wọn rárá. Èyí tó burú jù ni àwọn ọkùnrin tí wọ́n tún máa ń na ìyàwó wọn. Gẹ́gẹ́ bí ọkọ, tí o bá fẹ́ràn ìyàwó rẹ, wàá tọ́jú rẹ̀ dáadáa, wàá sì fi ìfẹ́ rẹ̀ lékè tìrẹ. Owó yóò jẹ́ kékeré jù láti mú inú rẹ̀ dùn. Ní Nàìjíríà, ó jẹ́ ohun gbajúmọ̀ pé àwọn ọkùnrin ti ẹ̀yà Ìgbò wọ́n máa ń tọ́jú àwọn aya wọn ní tòótọ́. Ní ilé igbó, ọkùnrin tó bá na ìyàwó tàbí tí kò bá tọ́jú ìyàwó rẹ̀ ni à ń pè ní èfúlùfù. Èfúlùfù jẹ́ ẹni tí kò wúlò, kòròfo, tí kò sì ní ohun tí ó dára láti fúnni. Èyí jẹ́ ohun tí àwọn ẹni tí kìí ṣe onígbàgbọ́ dúró lé lórí o. Á bọ̀ ń bọ̀ sí àwa Kìrìsìtẹ́nì tí Ọlọ́run ti darí wa láti tọ́jú àwọn ìyàwó wa àti àwọn ẹbí wa. Ìwé Tímótì kínní orí 5 ẹsẹ̀ 8. Bẹ́ẹ̀ ni kí ọkọ àti àwọn ọkùnrin kí ó máa fẹ́ràn àwọn aya wọn gẹ́gẹ́ bí ara àwọn tìkálára wọn. Ẹni tí ó bá fẹ́ràn aya rẹ̀, ó fẹ́ràn òun tìkálára rẹ̀. Ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 18.
ọgbọ̀n. Ẹsẹ̀ Bíbélì òkè yìí sọ fún àwọn ọkọ kí wọ́n fẹ́ràn aya wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ràn ara wọn. Tí wọ́n bá ti ń jẹ ohun gidi, tí wọ́n ń wọṣọ gidi, tí wọn kò sì jẹ́ kí aburú kankan kó wá sí ara wọn, kí wọ́n tọ́jú àwọn aya wọn bákan náà. Gẹ́gẹ́ bí ọkọ, ó yẹ kí o lè lo èyí tí ó dára jù nínú ohun ìní rẹ, ọrọ̀ rẹ, owó àti iṣẹ́ rẹ láti fi hàn fún ìyàwó rẹ pé o fẹ́ràn rẹ̀. Nígbà tí o bá ṣe èyí, ọkọ rere ni ọ́ ní tòótọ́. Ọ̀kan lára àwọn àǹfààní tí ọkọ rere ní tí ó sì ní ni gẹ́gẹ́ bí àkọ́sórí wa tòní ni pé Ọlọ́run yóò máa gbọ́ àdúrà rẹ̀. Kókó ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọkọ, ǹjẹ́ ò ń tọ́jú aya rẹ dáradára bí? Ṣé ẹnìkan lè rí kí wọ́n sọ wípé o fẹ́ràn aya rẹ ní tòótọ́? Ẹja sọ pé bàbá mi, Ọlọ́run ayérayé, Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tí ó ṣẹ̀dá ìgbéyàwó. Olúwa jẹ́ kí ìgbéyàwó mi di pípé. Oore ọ̀fẹ́ láti fẹ́ràn ọkọ mi àbí láti fẹ́ràn aya mi, Olúwa fi fún mi kí n má ṣe jẹ́ aládàáni ìkànjọpọ́n nínú ìgbéyàwó mi, ṣùgbọ́n kí n lè ṣe gẹ́gẹ́ bí ìwé mímọ́ Bíbélì ti sọ wa. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi share, ẹ máa comment kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. A kú iṣẹ́ ìsìn ní ìpàdé wa bí oyin ó dàbọ̀.